Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé yìí, ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa, tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ máa kí gbogbo wa kú dédé àkókò yìí. Gbogbo ọmọ kóòtù òjíire bí. Sára le koko. Àná Ọlọ́run alààyè ní fi wá sílẹ̀ o. Pàjáwìrì ni eléyìí tí mo gbọ́ yìí. Ó dẹ̀ jẹ́ nǹkan tó bá yàn lọ́kàn jẹ́. Ó jẹ́ nǹkan tó jáyàn láyà tó ṣẹ̀rù bàyàn. Because mi ò sábà rí now àwọn jàǹdùkú wọ́n kọlù mọ́tò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Nurudeen Jackson Adeleke lónìí nílùú Òṣogbo. Ǹjẹ́ wo ni gbogbo rádaràda èdè South West kọlù sitting governor gómìnà tí ń bẹ lórí àlééfà. Ta ló rán wọn bó wọ́n ti wá? Kí ni wọ́n fẹ́ achieve? Kí ni wọ́n fẹ́ mú jáde? Ṣé gọ́vnọ̀ gangan wọ́n wá? Àbọ̀lẹ́ni tí wọ́n wá? So gbogbo àwọn ìbéèrè yìí ní sọ kúlúkùlùkúlú lódò okùn. Inú olówó láti bára wa. Orílẹ̀-èdè wo la wà yìí? So ó ní wípé yàtọ̀ sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ gbọ́dọ̀ wà very careful. Ta ló rán wọn? Kí ló ṣẹlẹ̀ gangan? Ńbo ni Gomina Ademola Adeleke ti ń bọ̀? Mo ní lọ. Gbogbo ẹ̀yin èèyàn mi tí ń wọlé, ẹ dákun torí Ọlọ́run. Ẹ bá mi pín program yẹn. Ẹ jẹ́ kó délé kó dóko. Kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn. Eléyìí ó ṣẹlẹ̀ rí lọ́ṣun. Ta ló fẹ́ pa Ademola Adeleke? Kí ni wọ́n fẹ́ pa fún? Bóńtọ̀ ń bá di ṣe yóò jẹ́ gómìnà ni. Because a tún ti ń mú òṣèlú lọ sí another level. Another level. Táwọ̀ gbọ́rí táwọ̀ òrírí. Ọlọ́run nínú àánú ẹ̀ kó ṣàánú gbogbo wa. All right. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́, Gómìnà Ademola Adeleke lọ sí INEC office láti lọ gba certificate of return gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tí ó sì padà sí ilé ìjọba lábẹ́rẹ́. All right. Gómìnà àti kábíyèsí bàbá wa Àtaójà wọ́n ti fi pàdé sóní bóyá nínú ayọ̀ abara tíntín. Gómìnà wọlé ẹ̀kejì. Gómìnà lọ gba certificate of return lọ́fíìsì àjọ INEC lóṣogbo. Káwọn yà kí bàbá wọn, kí wọ́n yà kí Àtaójà. Ròyìn jẹ́ kó yé wa wípé possibly àwọn onítọ̀hún ti mọ̀ wípé gómìnà ń bọ̀ ńbẹ̀. Àwọn onítọ̀hún ti mọ̀ pé gómìnà ń bọ̀ ńbẹ̀.
gẹ́gẹ́ bí n tí mo gbọ́ okay so wọ́n ti lọ múlẹ̀ lébẹ̀ wọ́n náà bà géètì àbáwọlé jẹ́ wọ́n yìnbọn mọ́ convoy Gomina Ademola Adeleke ọpẹ́lọpẹ́ àwọn security tó tẹ̀lé gómìnà bóyá ń tàn wí kọ́ làbá máa sọ lásìkò ìjọba alágbádá láì kìí ṣe ìjọba ológun gbogbo ọmọ káàárọ̀ oòjíire ọ̀rọ̀ ló délẹ̀ yìí o wọ́n ní wọ́n wá pẹ̀lú Sienna bus Sienna space bus no number wọ́n àtàkì gómìnà for security wise gọ́fúnà kò gba bí tí gbogbo èèyàn máa ń gbà ẹ́sìtì kan ń bẹ tó jẹ́ pé kábíyèsí àtàwọn olórí wọn máa ń gba bẹ̀ẹ́ jáde ńbẹ̀ ni wọ́n ṣí fún gómìnà láti bá jáde gọ́vnà ti ṣe tí ó ṣe tán ní palace ó ti bọ́ sínú bọ́ọ̀sì tó gbé wá àwọn ọkọ̀ tó tẹ̀lé wá wọ́n tó gún wọ́n ti bọ́ ojú ọ̀nà kí wọ́n tó bẹ̀rẹ̀ sí gbúrò ìbọn àwọn tó wà lágbègbè bẹ̀ jẹ́ kó yé wa wípé wọ́n yìnbọn ọ̀hún like 10 to 15 minutes gbogbo àwọn ọlọ́jà ńlá ti fi ọjà tí wọ́n ń ta lẹ̀ gbogbo wọn sá kúrò nídìí ọjà wọn wọ́n fẹsẹ̀ fẹ́ wọ́n bẹ̀sẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n sá àsálà fún ẹ̀mí wọn sáré 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 sá àsálà sá àsálà fún ẹ̀mí rẹ̀ wọ́n sá àsálà fún ẹ̀mí wọn nínú ìlú tó lọ́ba tó níjòyè sóṣèlú náà là ń ṣe yìí kọ́lọ́mọ́jàre o so àbáwá gbọ́ news pé sorry àwọn tó bá wá pa ṣé wọ́n jẹ gọ́vnọ̀ ni kò yé mi rárá nǹkan ọkàn tó dùn mí jù ń bẹ̀ ò ní pé wọ́n ní kò sí casualty kì í ṣe ní sáìdì àwọn Ademola Adeleke o ṣùgbọ́n àwọn tó wá pẹ̀lú ẹ̀mí bí pẹ̀lú iṣẹ́ láabi tí wọ́n wá ṣe wọ́n yìnbọn fún 10 minutes 15 minutes wọ́n dẹ̀ jẹ lọ bẹ́ẹ̀ wọ́n lọ́nà ta olóòkan wọ́n gbà lọ jáde sọ́nà Lisha road wọ́n àtàkì gómìnà lọ́sàn gangan níbi past 4 yẹ nírọ̀lẹ́ òní ó mẹ́rù lé ayé bà mí o a ti dìbò ẹni tí ó wọlé ti wọlé àwọn tó kù wọn ò kì í ṣe pé bóyá wọn ò ṣe dáadáa ṣùgbọ́n yẹ everybody pé nìkan náà ni ó wọlé ẹni tó bá ti wọlé kí ló dé tá àgbárùkù tí kí ló dé tá àgbá kádàrá ká má bàa àgbá kodoro ṣùgbọ́n máa sọ wípé Ọ̀ṣun State Governor His Excellency Ademola Adeleke escaped asa sí ní ìparí ilé ìtókù because o kò yé mi ó ń jẹ́ nǹkan tó ń bá yàn lọ́kàn jẹ́ kí ló dé tẹ́mi àwọn èèyàn ju àwọn èèyàn kan lójú náà kò tí ì yé mi mọ́ láì ó ti wà bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ bọ̀ kí ló dé tẹ́mi ara wọ òjò wá lójú ẹ̀ ń bá ti kú kò ní àlámọ̀ ẹni tó dẹ̀ kú yẹn ó possible kó jẹ́ pé ẹni tó kú yẹn ló jẹ́ kí wọ́n náà ó kú láìtọ́jọ́ ni ó jẹ́ kí ìyàwó rẹ̀ ó kú láìtọ́jọ́ ló máa jẹ́ kọ́ ọmọ rẹ̀ ó kú láìtọ́jọ́ because who knows bọ́yá ẹni tó kú yìí ni yóò rescue ran tiẹ̀ lọ́la. mo ti sọ̀rọ̀ nípa Alexander Fleming àti Winston Churchill níbi tí oore ti ń ran oore lọ́wọ́
ẹ gbádùn mi níbi tí oore ti ń ran oore lọ́wọ́ tẹ́yìn ó ti mọ̀ wípé kò yẹ kéèyàn ó ṣèkà. My first question, ta ló fẹ́ pa gọ́vnọ̀, ta ló fẹ́ pa gómìnà? ẹ ń dojú ìbọn kọ ní òró rere sí ni o. ẹ tó fìbọn fèsì èèyàn kò ró dáadáa sí èèyàn. ẹ ń kọjú ìbọn sí gómìnà kò yẹ kó lọ lọ́fẹ̀ẹ́. sáwọn security tó tẹ̀lé gọ́vnọ̀ wa ṣé wọ́n pọ̀sù wọn ò pọ̀sù wọn. àwọn kan rí nídìí pé àwọn ti dáàbò bo gómìnà nítòsíkù náà ní káwọn ọmọ bá tàwọn lọ. bó lè ṣe wá fẹ́ mú scapegoat. ṣerú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. báwo la ṣe fẹ́ mọ sọ gómìnà ní gbogbo ibi tí gómìnà bá lọ. because ó ti túmọ̀ sí pé àwọn kan ń dọdẹ. òye tó yé mi nípa àwọn tí ń dọdẹ bí wọn ò bá gba kádàrá wọn ó padà gba kodoro. kí ló dé tẹ̀mí wa ò jọ wá lójú? kí ló dé tẹ̀mí èèyàn ò jọ wá lójú? sáàmù pé oore lóore wọ́ọ̀tọ̀ ni ntọ́ bá ti kú tẹ́lẹ̀ drop òǹtọ̀ ò gbáyé mọ́ alaye ti pin sẹ́bà tọ́jú ọmọ sẹ́bà tọ́jú ìyàwó. kò yé mi rárá. ní palace ẹ̀dẹ̀ lọ ka mọ́ palace ńbẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ yìnbọn fún níbẹ̀. wọ́n máa wá sọ pé yìnbọn pa gọ́fúnọ̀ lóṣogbo. ẹ fẹ́ kó bá kábíyèsí wọ́n á ní kábíyèsí lọ́mọ̀ wípé gómìnà ń bọ̀ kábíyèsí lọ́sẹ̀ táwọn èèyàn kalẹ̀ babó ń baba tí ọmọ nǹkan kan ṣùgbọ́n lọ́la lejò ọdún mẹ́rin yìí pẹ́ pé gómìnà Ademola Adeleke ò lè lọ lẹ́ẹ̀kẹta ẹ̀ẹ̀kejì tí ó lọ náà lélẹ́yìí ẹjọ́ parí iṣẹ́ ìríjú ẹ̀. Anybody tó bá ní lọ́kàn láti jẹ gọ́vnọ̀ kóńtọ̀ náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú ẹ̀. problem ta ní pẹ̀lẹ́yìn olóṣèlú ni pé time tẹ bá fẹ́ díje nìkan ńlá máa ń rí. ẹ lọ wo Yayi l'Ondo state ẹnìkan tí mo tún mọ̀ tó tún àbí l'Ogun state jàre ẹ lọ wo Yayi ńbẹ̀. ẹ lọ béèrè iye ọdún tó ti ń ṣe nǹkan fáwọn ará senatorial district ẹ fáwọn ará ìpínlẹ̀ Ògùn general jàre. ẹnìkan tí mo tún mọ̀ tó tún ṣe bẹ́ẹ̀ rí o ni wọ́n ń pè ní Dípọ̀ Dínà. yes Dípọ̀ Dínà ló gbìyànjú no light àbí ẹ mọ̀ wọ̀rí God bless you. so Dípọ̀ Dínà ló jẹ́ pé kó tó ṣòṣèlú ń gbà unfortunately wọ́n pàdánù o. so àwa kan ti ní lọ́kàn pé yóò ṣòṣèlú but unfortunately majority politicians tí election bá ti súnmọ́ tí election bá ti dé lè máa yọjú síta. ẹbí Adeleke ti ní antecedent eléyìí sọ̀rọ̀ pé bóyá èèyàn ṣòṣèlú àbí èèyàn láìkó olóṣèlú no ní tí kálukú bá ṣe náà la máa sọ. wọ́n ti ní impact ní society kò bá máa junú ìlú wọn lọ kó fi gbélé ayé. bóyá wíwà nílé ayé ẹ̀ lọ́mọ rẹ̀ ó fi wà láàyè bóyá wíwà nílé ayé ẹ̀ níyàwó ẹ̀ ó fi wà láàyè. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú oyún tọkọ wọn ò sí nílé neighbor ló gbé wọn lọ sí hospital. kálẹ̀ ti rán neighbor yẹn lẹ́wọ̀n kálẹ̀ ti ní kán wá pa neighbor yẹn mọ́lé ta ló máa rescue ìyàwó ẹ̀. ta ni ọgbọ́n ọmọ rẹ̀ ṣiṣẹ́ lọ́la òrè lóore wọ́ọ̀tọ̀ lẹ́yìn. ìṣẹ̀lẹ̀ eléyìí ló jẹ́ kí n rántí Alexander Fleming àti Winston Churchill. ẹni tó bá ti gbọ́ Churchill yóò ti mọ̀ pé mo ń sọ̀rọ̀ nípa United Kingdom.
ó ti jẹ́ prime minister ń bẹ̀ rí. Alexander Fleming bàbá ẹ̀ akúṣẹ́ àgbẹ̀ ni, kò lówó lọ́wọ́ kò rí ṣe tààrà. In fact ọmọ ẹ̀ ò lè lọ school, kò lè rán ọmọ níléèwé. ó ń bọ̀ látoko ńlọ́rọ̀ ọmọ kékeré kan tó ti fọrùn kọ́ géètì, ìyẹn ń gbá bọ́ọ̀lù ẹ̀ bẹ́ sínú compound kan tí wọn ò gbé bẹ̀ mọ́. ṣùgbọ́n géètì ẹ̀ àwọn irin tán máa ń tò yẹn ni wọ́n fi ṣe géètì. àwọn ọmọdé ń gbà yẹn a máa ń sọ wípé ibi tó bá ti gba orí yóò gbára tó kù. ọmọ yẹn tọrùn bọ́, orí wá há sínú géètì. bàbá àgbẹ̀ ń bọ̀ ń ló fi ọkọ́ ya géètì sí méjì kọ́mọ ẹ̀ ó lè lọ kó lè kọjá. ọmọ délé ó sá lọ sọ́dọ̀ bàbá ẹ̀, ó ṣàlàyé fún bàbá. bàbá gbéra ńjọ́ kejì. The show is about what? The show is about wọ́n àtáàkì gọ́vnọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ìbọn, gunfire. They were shooting sporadically. ìbọn tán bá yìn láàrin 10 minutes sí 15 minutes. ó kú oníbọn sọ sí mi kí n sọ sí ọ. wọ́n kọlu convoy gọ́vnọ̀ Ademola Adeleke l'Óṣogbo. So well pápápá torí ẹni tó máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pápápá 3 minutes péré. So bàbá olówó tọ́mọ ẹ fọrùn kọ́ géètì ó lọ sí grocery stores, ó lọ ra oríṣiríṣi nǹkan, ó dẹ̀ envelope some amount of dollars láti lọ fi dúpẹ́ lọ́wọ́ bàbá àgbẹ̀. ó débẹ̀ ó náwó sí ìyẹn lòun ò fowó. ó gbé ẹ̀bùn lọ fún ìyẹn ní ohun ọgbà, ó ń ṣètò fọ́lọ́ ni. ibi tán ti ń sọ̀rọ̀ lọ́mọ ẹ̀ ti jáde. yẹn á béèrè pé ta ń lọ ọmọ ó lòun lò ní kò lọ skul ni ó lẹ́ ń bá lówó níran mọ́ léèwé. máà nìyẹn wá lòun ọ̀ràn ọmọ yẹn ní ìwé débi tí ó kàwé dé. ẹ̀kọ́ ń bẹ ń bẹ tí mo fẹ́ mú jáde fún yín tèmi ti kẹ́kọ̀ọ́ ń bẹ sà, tí mo ti kẹ́kọ̀ọ́ ń bẹ mà. so láti ìgbà yẹn ni baba Churchill ló ti rán Alexander Fleming ló ti rán nílé ìwé the same school tọ́mọ ẹ̀ ń lọ. now ẹ mọ̀ pé baba Fleming ń lọ rescue Winston Churchill lákọ̀ọ́kọ́ àbí. now ńgbà tí Fleming kàwé tán òun ló discover ntẹ́ ń pè ní tẹ́pọ̀rọ̀ tí gbogbo àmọ̀ sí penicillin lónìí táwọn pè tẹ́pọ̀rọ̀ gbé kàn fi ṣègbò kàn fi tọ́jú nǹkan, ẹni yẹn ló discover ẹ̀. ńgbà tí wọ́n wá dàgbà wọn Winston Churchill ó wá tún ní pneumonia. penicillin tí Alexander Fleming níjó ní baba Fleming bá wo Churchill wípé níwo tó mójú kúò pé àkútúkùn ẹ̀ lọ́nà ọ̀run pẹ́ kó tó kú tó fọrùn wá géètì síbẹ̀ jẹun yóò ní síbẹ̀ lówó ni sí baba yín lówó ni síbẹ̀ máa gbé sí òun ó lè jẹ́ òun ní rescue point yẹ lọ́la. ọ̀pọ̀lọpọ̀ kàgbákò lónìí torí pé ń tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ àwọn òbí wọn ti ṣaburú sí i. bọ́ọ̀ bá gba bíbélì gbọ́ bá a bá gbàgbọ́ tá a sọ pé ìwé ìtàn ní lóòótọ́ kò sàì gbàgbé láti sọ wípé abẹ̀sẹ̀ baba wò láti ìran kìnrin sí ìran kẹrin. Yorùbá wá kín lẹ́yìn wọn ní àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà. wọ́n ní ọ̀sáṣegbé àṣepamọ́ ní ń bẹ. so
àwọn tó àtàkì gọ́vnọ̀ lọ́sùn lónìí tó àtàkì gómìnà Ademola Adeleke kí ni aim and objective fún wọn, kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀, kí ni wọ́n fẹ́ achieve ń bẹ̀. They just want to pa bàbá oníbàbá, pa gómìnà. Ṣé wọ́n lẹ́yìn tán fẹ́ gbé bẹ́ẹ̀ ni àbá tún bòdì? bó bá jẹ́ pé apá àwọn security gómìnà ká wọn, wọ́n ti dolóògbé, kọ́lọ́wọ́ forí jì èmi o, eléyìí tó dùn èmi jù ń bẹ̀ nù. So kí gómìnà Ademola Adeleke kó sán ṣòkòtò ẹ̀ gírí o. Ikú ń pa lọ́sàn-án, ikú ń pa lóru, àwa mẹ̀kúnnù ń pariwo, so àwọn olówó gan ń pariwo, ìlú mà le, ìlú mà le o. Ó ti ń ṣẹlẹ̀ káàkiri o, ṣùgbọ́n nílẹ̀ káàárọ̀ oòjíire of recent àgbọ́rú ẹ̀ bí wọ́n kọlu gómìnà tí ń bẹ lórí àlééfà. Ròyìn tó jáde lélẹ́yìí o. Gunfire erupts in Osogbo as hoodlums attack Governor Adeleke's convoy. Suspected hoodlums on Wednesday attacked the convoy of Osun State Governor Ademola Adeleke shortly after his visit to the palace of the Ataoja of Osogbo, Oba Jimoh Oyetunji. The attack triggered the Osun State headquarters of INEC, where he received the certificate confirming his re-election. The Osun State Commissioner for Information and Public Enlightenment, Kola Kwalemi, confirmed the attack, saying the governor's security personnel successfully repelled the assailants and that certificate of return to the monarch. The eyewitness said trouble started as the meeting was winding down after the monarch had offered prayers. Kábíyèsí ti ṣàdúà, adding that the governor had already left the hall through an exit reserved for the monarch and gate to the palace. Munirat further alleged that the attackers engaged the governor's security personnel near the Osogbo Central Mosque before fleeing towards the Itaolokan along the Osogbo-Ilesha Road. The incident caused panic as traders and residents reportedly fled their businesses and sought safety. Sporadic gunshots were still reportedly heard around the area as of 4:45 p.m. while some business owners shut their shops amid security concern. So ó jẹ́ nǹkan tó bà wá lẹ́rù, especially me o, pé èèyàn kan lè lọ dojú ìbọn kọ gómìnà tí ń bẹ lórí àlééfà. Ó kù díẹ̀ káàtó ká máa fi kú wá rẹ ní káàkiri torí ipa àdìbò á jẹ gómìnà á bọ́ sípò kan Ọlọ́run ní yẹ̀dá sípò, kéèyàn tàkìtì kó forí gúnlẹ̀ Ọlọ́run ní yẹ̀dá sípò. So kádàrá sì kò ní báráyé nù o, Ọlọ́run yóò máa tọ́ ìṣiṣẹ́ wa. God bless you, thank you all. Ẹ like, follow page mi lórí Facebook Awikonko Television, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851